Quadri, we celebrate you. We'd also like to recognize Professor Chiba Adekola. He is the secretary, the National Secretary of War. I want to also celebrate His Royal Majesty OdunOmoOlowu in Kwara State, KBC. And also we recognize all the WAP executive members that are here today. Adijat Matemilola Olori, Aminat Matemilola, bákan náà Alake Olori, kábíyèsí àná, kábíyèsí ìjẹta, Olori Ọdẹlẹyẹ Akínyí, bákan náà Alake, ìyálóde ti gbogbo ìlú Òwu, àti gbogbo àwọn olórí tí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn, gbogbo olórí pátápátá Alake, láì dá ẹnì kankan sí, akíwa akú ọdún, akú ìyèdùn. Media group.
Ogun State kò lè parí láéláé. Mo kí gbogbo àwọn olórí tó wà ní ìpátá láti olórí àná gbogbo olórí ìpátá. Mo wá kí gbogbo olóyè tí lé toko, mo kí gbogbo ọmọ ọdún. To forgive and forget. Ọlọ́run náà á ràn wá lọ́wọ́ o. Ọmọ òun wọ́n ní abámu ti sínú àwọn nínú latest
General Olusegun Obasanjo, engineer by profession, a soldier who promoted to you. Very hard working, and God will continue to bless you. Àbí apẹ́ lórí, àbí apẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí olúwo. Kábíyèsí Alake gbogbo rẹ̀. Àbí apẹ́ lórí, àbí apẹ́ lẹ́sẹ̀. Ẹ náà rí gbogbo àyè. Báyìí láwọn ọ̀rọ̀ àmì ló báyìí. Kábíyèsí Osile wà Adébójú. Ẹ̀ṣẹ́ púpọ̀. Alake jókòó. Osile jókòó. Olówu jókòó. Láìpẹ́ láìjọ. Oòrùn mẹ́fà lẹ́yìn. Gbogbo ẹ̀yin ọmọ owó ẹgbẹ̀rin abẹ́ ẹgbẹ̀rin agbójú ẹ̀ ni mo rí àwọn èèyàn ní inú mi á dùn ní ẹ̀yà dáadáa ènìyàn láṣọ mi bí mo bá fojú ẹ̀ tí mo rí èèyàn mi. Ènìyàn láṣọ mi, inú mi á dùn, ara mi á yá gágá. Ènìyàn láṣọ mi. Iṣẹ́ ó wà fún wa láti ṣe. Nítorí tá a bá fẹ́ gbé ìlú Òwu ga, á gbé gbogbo ibi tá a wà náà ga ní. Á gbé gbogbo ilẹ̀ Ìgbágá. Á gbé gbogbo ilẹ̀ Ògùn Gágá, á gbé gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ga, á lè wí The former president of Nigeria and Alayo Melody Singer, who is our chief host for today's OdunOmoOlowu, His Excellency Olusegun Obasanjo, GCFR. Former Governor of the State, His Excellency Senator Amosun, CON, and his wife, Her Excellency Dr. Mrs. Amosun. The Speaker of the State House of Assembly, Right Honorable Osile, the Chief of Staff to the Governor, Dr. Taiwo, the Chairman of Abeokuta North Local Government, Honorable Dr. Alayo, the former Nigerian High Commissioner to the United Kingdom, His Excellency Ambassador Sharafa Tunji Ishola, the Commissioner for Culture and Tourism, Honorable Sheson Fabai. I use him as a point of contact and courtesies to all other members of the State Executive Council who are here present. The Permanent Secretary, Ministry of Culture and Tourism, Dr. Kudus Yusuf, and all other political appointees and government functionaries here present. Honorable Karen Amosun, former member representing Abeokuta North Odeda Obafemi Owode Federal Constituency,
I use him as a point of contact for all former legislators and all political leaders who are here. Kábíyèsí, the Alake and paramount ruler of Egbaland, His Royal Majesty Obasanjo Adedotun Aremu Gbadebo CFR. Kábíyèsí, the Osile of Okeono, His Royal Highness Dr. Adedapo Adewale Tejo and his honorees. The Olowu of Owu Kingdom, His Royal Highness Professor Saka Matemilola and his honorees, Honorary Adija Bamidele Matemilola and Honorary Amina Adele Matemilola. All other royal fathers who are here, Kábíyèsí, Adeapelori, Irukera, Kolafi. I recognize the honorary of the Oni of Ife, Honorary Ashley Afolashade Obusi. I recognize all our eminent high chiefs who are here, and I want to use our father, the Otumbalumoro, and the Agoro of Egbaland, Chief Dodger Adewolu MFR, as a point of contact and courtesies for all the high chiefs here. The Olowu Council, we are all well recognized. I recognize all our ballets who are here. Aro Baleo, the Alakosos, the chairman of OdunOmoOlowu 2025 Planning Committee, Chief Professor Alake, and all members of the Planning Committee, all distinguished sons and daughters of Owu Kingdom, the award-winning Ogun State Cultural Troupe, distinguished guests, gentlemen of press, ladies and gentlemen, good afternoon. I'm here today to represent His Excellency Prince Dapò Abiodun, CON, the Governor of the State. His Excellency is unavoidably absent. He sends his best wishes and here are his remarks. The Royal Highness Alayo Professor Saka Adelola Matemilola, the Olowu of Owu Kingdom, our revered high chiefs, the esteemed members of the Owu Council of Chiefs, distinguished sons and daughters of Owu, both at home and in the diaspora, I bring you warm greetings and hearty felicitations from the government and people of Ogun State as we gather to celebrate this year's OdunOmoOlowu. At this point, to also recognize in our midst here Chief Joshua Temile and Chief Mrs. Mariam Temile, the Oh yeah, this is a Mabo.
ṣe o. Èrò òkèèrè wá wo olúmọ̀lú. Èrò òkèèrè wá wo. Èrò òkèèrè wá wo olúmọ̀lú. Èrò òkèèrè wá wo olúmọ̀lú. Adiola. Obìnrin mi láti òkè òkun, láti Kwara, láti Ọ̀ṣun, láti Ọ̀yọ́, láti Èkó, wọn bá àtẹ̀lé lórí ọdún orúkọ lọ́wọ́ ẹ̀rọ ni o, ẹgbẹ́ adágbàdà bá pẹ̀lú ọlọ́run náà, àwọn ṣé ìtì ìdá pẹ̀lú ọlọ́run náà, àlàáfíà ni wọn àtẹ̀wọ́ lọ́wọ́ ìlú wa, wọ́n ti pé ìjọba ni o, ìròyìn kúrò, ìfòyà bí o, ẹ̀ṣọ́ ọdún náà. Ìfọ̀dún olóògùn rẹ̀ o, ìfọ̀dún olóògùn rẹ̀ o, ìfọ̀dún olóògùn rẹ̀ o, ṣe rí kó lè fún sí inú olóògùn ṣe fùfú ní gbogbo orílẹ̀ o, olóògùn ò lè kíníkíní ẹnì kankan sínú o. Ìfọ̀dún rẹ̀ o, Àlàpàgì lára wọn yóò fàṣọ ẹ̀jẹ̀ kó wá ẹni bá gbé náà wọjú ẹ̀. Ẹni bá dùn ún wá sọ́ni bọ́lá ó jẹ̀gbà. Mama, ogun náà wá, ogun náà, ogun ni, mama, ibi lè wà, wọ́n náà ogun ti dá. Wàhálà ẹ̀, ó ti ń pè wàhálà ẹ̀. Àwọn ológun tí wọ́n já pọ̀ mú wa ó, wàhálà ti ṣẹlẹ̀, ẹ̀jẹ̀ wọ́n ń ṣe bàlá, ó ń ṣe pọ̀lọ́, òkú sùn náà ti gbà. Àwọn ń gé àwọn èèyàn lórí lọ, fẹ́wù, ìtọ́ wọn bẹ̀ mí lẹ́rù jù, ìtọ́ jẹ́ pàtàkì. Alákùnrin kan máa jẹ nípò ẹ̀ṣẹ̀ ìjọ rẹ̀, nígbà tí wọ́n nínú àwọn jagunjagun yẹn tí wọ́n jọ ìtàlú àpọ̀.
Jẹ́ ká aṣọ tú wàá fọ́ṣà. Gbàjọ́ yìí ọ̀rẹ́ tí wọ́n
síbẹ̀ ó bá ní tọ́jú ọ̀rẹ́ mi ìwọ náà wáyé kò tẹ̀dọ̀ sápá àlàáfíà mi wọ́n gbẹ́jọ́ bá tẹ̀dọ̀ sí apá àlàáfíà sọ̀rọ̀jìrì níbẹ̀ àwa pè ní àrílù mẹ́jọ ìta pè ní àrígbàjọjọ ọjọ́ òní ṣùgbọ́n bí a ṣe mọ̀ jákújákú ni wọ́n wá pè lọ́wọ́ egun ọwọ́ egun tí wọ́n pè yìí ó bá lọ ó lọ jagun wọ́n bàbá bá pẹ́ bàbá ò tètè dé àwọn iye kọ́ rẹ̀ wọ́n rò pé ó ti kú sójú ogun wọ́n dákú gbogbo ohun ìní rẹ̀ àti ilẹ̀ àti ohun gbogbo wọ́n bá pín mọ́ ara wọn lọ́wọ́ kò pẹ́ kò jìnnà jọ̀gbọ́n jìbì bá dé kí ló wá ṣẹlẹ̀ ẹ bá tẹ̀lé mi ká lọ. Ṣàngó jìbì ọ̀ Ṣàngó iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì ẹni mú símú ètè ń sá òtẹ́gbòǹgbò ọ̀nà sómi yà ẹ̀ ti rí náà ní bínú tó báyìí kí ló ṣẹlẹ̀ tó ń pariwo yìí. Sọ̀rọ̀ má bínú wọ́n bínú sáàmù ìkànnì wọn kí ni wọ́n sọ̀rọ̀ bí a mọ̀ ti kú sójú ogun ni. Wọ́n wá sọ̀rọ̀ ànàdé bá mi kọjú tún wọ́n tó mọ́. Ọ̀rẹ́ mi wọ́n dànù ẹ̀mí. Àní ọmọ bí. Mo fẹ́ kọ́ ọmọ kìíní kan o. Èmi láǹtó ni mò ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ rẹ̀ tá a ti jọ ń bọ̀ láti fìdí já mi. Wọ́n wà á sáyé pé n ò lè bá ọ sọ̀rọ̀. Èmi máa ní èmi láǹtó. Àmọ́ ikú orí àkọ́ni mi. Tẹ̀ntẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni yan bí lórí ọmọ àgbà tí yàrá ọ̀dọ̀. Tapọ́tapọ́ náà ń dẹ́rù ogun bá ní. Ogun ló burú ń lè sọ òde lẹ́pẹ́. Ogun ló burú ń lè sọ òpin ra wọn. Bí lórí ọmọ àgbà tí yàrá ọ̀dọ̀. Dákun jẹ̀bù lọ́dẹ̀. Ṣé ọmọ yìí pé àwọn olùtẹ́tẹ̀ ni? Mo fẹ́ kó jẹ̀bù lọ́dẹ̀. Tó o bá ní kó o bínú. Àwọn ẹbí rẹ ló fò pa. Àwọn ló fi ṣòfò. Àmọ́ mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún Ṣàngó. Súnmọ́ mi, fàmọ́ mi, ọmọ pé wọ ẹ̀fà. Èmi ẹ̀fà méjì ò gbọdọ̀ fara wọn. Súnmọ́ mi, ó ní ìkankan tí mo fẹ́ bùn ọgbọ́n. Ọ̀ṣẹ́ wá wá àtún mi ní. Ọ̀rí mi tí ẹ̀fọ́ gúdú mà wáyé. Ọ̀ṣẹ́ rẹ̀ ń tẹ̀dọ̀ síbẹ̀. Kó o bàbá jìnnà sáwọn ẹbí rẹ. Kí gbogbo wa lè túbọ̀ máa ti gbàtún náà mú mi. Kó o bá jìnnà sí wa nǹkan ó ṣe wá o. Tẹ̀dọ̀ síbi ẹ̀fọ́ gúdú mà yìí níbo lójú ó sí táyé ò gbà ọ́. Dákun mo bẹ̀ ọ́ ni. Mo bẹ̀ ọ́ ni. Mo bẹ̀ ọ́ ni. O ti pẹ́ kí n bọ̀dọ̀ mọ̀ bọ̀. Ọ̀sẹ̀ wọ̀ ẹ̀rọ. Inú mi dùn ayọ̀ mi kú. Nígbà ni wọ́n bá fojú sí, ká ní mo wá bá sọ̀rọ̀ kò wá bá. Wọ́n ní láǹtọ̀ tó jọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti ń bọ̀ láti fìdí jáde. Ẹ̀mí àwọn ọ̀fàjù èmi àtàkìrì àtàkìrìkìrì lẹ́nu ìjà máa sáàbù máa jáàbù máa tọ́ọ̀bù wò. Ó gbọ́ àdúrà tán inú mi dùn ayọ̀ mi kú àjọ wà jọ sí ara wa alájọ pẹ́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 . Gúdúgbà ṣàjẹ́ àpọ̀mọdé àpọ̀mọ inú òsì máa ń bọ̀. Ṣé ẹni pé parí báyìí? Ẹni pé ọmọ ìyá kan náà ní gbogbo wa. Bẹ́ẹ̀ni, ọmọ ìyá kan náà ní gbogbo. Àpò àdúró, àpò ìyèdúró, àṣà
fún wọn. Dòdò ẹrù wo nìyẹn bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. The last but not the least. Òwú. Gbogbo ọmọ ìlú Òwú. Òwú ló ní Jésù o. Òwú ló ní Jésù o. Ó tọrọ ní ìgbàgbọ́ máa ti bẹ̀rẹ̀. Òwú ló ní Jésù o. Ó tún lu ara yìí kalẹ̀ ní tó kéde ìgboyà. Ayọ̀lọ́gbọ̀dọ̀. Ojú gbogbo ọmọ òun ló ti lé gbogbo pátápátá. Àwọn àkọ́bí èkúkú wa ló gbé akúrò ẹ̀bùn. Ẹni bádùn bá ti bá láyé, kò sóhun méjì tó yẹ kó ṣe. Àfi kó sá máa dúpẹ́, kó sá máa dúpẹ́. Kábíyèsí Aláyélúwà. Ọba Pọfẹ́sọ̀ Sàká Adélọ́lá. Ọba Mátẹ́mi Lọ́lá Olówó ti ìlú Òwú. Àtọ̀nàdé lọ́wọ́ bá oúnjẹ ṣẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bá oúnjẹ ṣẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bá oúnjẹ. Ìwé bá oúnjẹ ṣẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bá oúnjẹ. Bí mo ṣe ní kábíyèsí Aláyélúwà. Bí mo ṣe ní kábíyèsí Aláyélúwà. Ọba Adélọ́lá, ìbà ọba Adélọ́lá. Ọba Adélọ́lá, ìbà ọba Adélọ́lá. Kí n gbóná, adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. Adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. Ojú ọ̀gbọ̀ òun ńlá. Ọba òun fẹ́. Olóhùn ti yóò. Mo ti mọ́ bá ní wọn lé gbèjé mo ti mọ̀ sọ́ba ní wọn lé gbèfà arọ́ba tí lọ bá ń pa. Kábíyèsí olóhùn ti lú òun. Ọba tó tún bí arúgbó ọba rẹ̀ bí oṣù. Ọba tó tó mọ́ àrùn. Kábíyèsí. Adéoyè yìí dára lórí rẹ̀ o. Wájú wájú. Bàtà oyè yìí mà dára lẹ́sẹ̀ rẹ̀ o. Wájú wájú wájú. Gbogbo olóyè ìlú Òwú pátápátá ni mo kí. Àgbájọwọ́ la mú sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ ìdóró. Orígbéyẹrí kan ò yetí, bàtà kan ò yẹsẹ̀. Ojú bá ṣe méjì yàwó rán ní kékeré. Èmi ṣe káàbíyèsí ọba. Ọba ọba. Kábíyèsí ọba ọba. Olówó ti ṣùgbọ́n òwú. Ọba ọba. Ọba máa tẹ́lẹ̀ lọ́lá. Ọba ọba. Ọba ọba. Ọba ọba. Ọba máa tẹ́lẹ̀ lọ́lá o. Ọba ọba. Èmi ṣe káàbíyèsí ọba. Ọba ọba. Torí ẹni tó fojú bàbá wọlé. Ẹni tó fojú
àdìrẹ àti àṣà 2025 wọlé dé. ẹ̀yin èèyàn lù ṣé ẹ ti ṣe tán ká tó fìtàn tó balẹ̀. Àṣàní and Àdùkẹ́ Foundation níbàṣe pẹ̀lú ATJ Textiles tún ṣàgbékalẹ̀ 3rd International Àdìrẹ and Cultural Festival tí àkórí rẹ̀ ń jẹ́ ipa àjogúnbá wa ọ̀nà àṣẹlà. ọjọ́ Monday 10 títí di Saturday 15 oṣù kọkànlá ọdún 2025 ni yóò wáyé ní Alake Hall Abẹ́òkúta Club IBB Boulevard Òkèléwó Abẹ́òkúta láago 10 òwúrọ̀. fún gbogbo ọjọ́ náà àwọn ohun tí yóò wáyé ni ìdíje àdìrẹ ṣíṣe, ìrìn àjò afáralókun, ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́, ìdíje ìbílẹ̀, àpéjọ àsọyé symposium, ìṣàfihàn ìmúra, fífi ìwé lọ́lẹ̀, ìkẹ́kọ̀ọ́ nípa àdìrẹ, eré ìbílẹ̀, ẹ̀dínwó lórí ọjà, oúnjẹ àtàwọn mímu tìbílẹ̀ wa. àwọn ọba ọjọ́ náà ni ọba Professor Saka Mátẹmilọ́lá Olówu tìlú Òwu, ọba Joshua Olúṣẹ́gun Ògúnṣọlá Ọ̀rúndá àti Ọlọ́rundá. àwọn ìyá ọjọ́ náà ni Chief Mrs Bọ́lá Ọbásanjọ́, Ambassador Chief Mrs S.I. Fọlárìn, olórí àgbà Adijat Bámidélé Mátẹmilọ́lá, olórí Aminat Mátẹmilọ́lá. nínú àwọn àlejò ọjọ́ náà ni ọ̀mọ̀wé Ṣẹ̀yẹ Kẹ́hìndé, Babátúndé Kèlání, ọ̀mọ̀wé Abímbọ́lá Òní, alàgbàdo ní Adéṣíjì, alàgbà DS Akínyẹmí, ọ̀mọ̀wé Fúnmiláyọ̀ Brain àtàwọn èèyàn jankan-jankan tá a lè dákọ̀ wọn tán. àjọ̀dún àdìrẹ àti àṣà 2025 láti ìpìlẹ̀ wa títí di àgbáyé má ṣàlàyé wá o. Bembeyeke TV ayé lóyìn ládùn jù ó gbà fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò.